a máa chájì eléyìí ní iṣẹ́ bẹ́ẹ̀ mo yìí ń bọ̀ abẹ́yẹ̀ ọmọ yẹn mo ń jẹ mọ́sá yín lẹ́gbẹ̀ẹ́ mo ń jẹ lẹ́gbẹ̀gbẹ̀ it's okay now mo ń jẹ lẹ́gbẹ̀gbẹ̀ inú àwọn abirú ẹni tí ń dùn àwọn dúpẹ́ o inú àwọn sáláfí kan tún ti ń dùn àwọn sáláfí 1990 ni o àwọn dúpẹ́ àwọn kú eríire àwọn ṣe eríire ọlọ́run ti bá wa di Saheed Shittu mú akú eríire o. ọlọ́run ti bá wa dì mú lọ́wọ́ ọlọ́run ti bá wa dì mú lọ́wọ́ o inú àwọn dùn ọlọ́run mú yín mo ti wá lọ́ra bí ó di ẹ̀yin náà ṣé mo pé ọlọ́run ọba ló ń bá mi fèsì fún yín ẹ̀yin ò kíyèsí bọ́lọ́run ló ń fèsì ẹ̀yin ò rí ni tí kí ni bàbá ṣẹlẹ̀ màá fọ ọlọ́run báyìí ọlọ́run alẹ́ fèsì pé irọ́ ọlọ́run ló ń bá mi fèsì fún yín ẹ̀yin ọmọ ọlọ́run ló ń fèsì fún yín ọlọ́run ló ń bá mi fèsì fún yín ọlọ́run jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ èmi ń ṣépè mo ń búra ìkúrìfẹ́yìn Salafi 1990 wèrè yìí ìkúrìfẹ́yìn Salafi 1990 yìí pé tó bá jẹ́ pé mi ni mo wà lórí àwa la wà lórí òdodo tó bá jẹ́ pé ìdí gbéra mi lẹ̀ tó bá jẹ́ pé àbòsí ni mo ibi àbòsí ni mo tò sí mo wá ń ṣàbòsí o kọ́lọ́hún gbé bínú ẹ̀ bá mi láyé kó tún gbé bá mi lọ́rùn kọ́lọ́hún lánàá ṣé mi kí n tó jáde kó láyé yìí láti sìn lọ ní o mo ti ń ṣe pé ìtìpẹ́ tó bá jẹ́ pé ìdí àbòsí ni mo dúró sí kọ́lọ́hún má jẹ́ nítumọ̀ láyé kó má jẹ́ nítumọ̀ lọ́rùn ó bà ayé mi jẹ́ kó tún bọ̀ ọ̀run mi jẹ́ kí gbogbo ti bá kó jọ kó bá gbogbo ẹ̀ jẹ́ kí n dìjì kú di tó bá jẹ́ pé ìdí àbòsí ni mo dúró sí ẹ̀yin náà ẹ búra bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá wa búra ẹ̀ ní abáyé búra bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìdí àbòsí ni mo tò sí o àwọn ṣéèkì múlẹ́lẹ́yà àwọn àfọ onísálà súnà yìí tẹ́ gbógun àbòsí tì tó bá jẹ́ pé àwọn náà sí lójú ọ̀nà tí wọ́n ń ṣe àbòsí tẹ́ pé ìdí àbòsí ló tò sí ọ̀nà jẹ̀míyà láyé ìkọjú jẹ̀míyà lọ́rùn ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ gbogbo yín ẹ̀ ní nítumọ̀ tẹ́ bá fi jáde láyé ẹ̀ ní nítumọ̀ òṣì ló máa bá ti gbogbo yín jẹ́ òṣì ní kọ́kọ́ ẹ̀ ní nítumọ̀ láyé yín ẹ̀yin náà búra bẹ́ẹ̀ ẹ búra gbogbo yín ẹ̀yin àfa àwọn ẹ̀yin wèrè àfa àwọn ẹ̀yẹ mùgbà ro ní sọ àwọn ẹja o ní ìbáwọn ajá wèrè yín wí táwọn náà bá fẹ́ búra bẹ́ẹ̀ kọ́ bọ́ta kọ́ búra kí ìbínú Ọlọ́run máa bá ẹ̀ tó bá ń ṣàbòsí láàrin gbogbo wa. tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mò ń ṣàbòsí ni ṣé kò yẹ kẹ́ ẹ rí àpẹẹrẹ pé Ọlọ́run ọba ń bínú bá ọmọkùnrin ìyá gbogbo ipò tó ṣẹ́wó ti dàlú lórí o ẹ bá ti wá ń gbàgbọ́sí yìí dìde Ọlọ́run gan ló máa bá mi fèsì Ọlọ́run ọba ló ń bá mi fèsì fún yín ẹ̀yin orí ẹgbẹ́nu yín sọ̀rọ̀ ẹ bá gba báyìí yọ Ọlọ́run àgbà báyìí yọ ẹ bá ní báyìí Ọlọ́run àní báyìí ẹ bá ní báyìí Ọlọ́run àní báyìí ẹ̀rí Ọlọ́run ló fèsì ìkúlẹ̀ àwọn ọmọ èèyàn tó ń tẹ̀lé yín tó ń kọ́mẹ́ǹtì kí ẹ wáyé gbọ́ bó ṣe ń gbàjà àwọn gbọ́n mọ̀ ọ́n ní dààmú ní gbèsè ayé wọn Ọlọ́run bá ń jẹ́ ìdààmú sí gbèsè ayé wọn Ọlọ́run bá ń jẹ́ ìdààmú sí gbèsè ayé wọn wọ́n fìlì ẹ̀ nínú gbèsè ayé wọn pé òṣì làwọn ń ṣe ìkúlẹ̀ àwọn ọmọ èèyàn tó ń tẹ̀lé yín wọ́n fìlì ẹ̀ pé ayé àwọn ń bàjẹ́ sí ìwọ náà ẹ pẹ́ pa wọn tí wọ́n sọ fún yín pé gbogbo Ọlọ́run bá ń fúnlẹ̀ máa wọn Ọlọ́run bá ń fún ilẹ̀ ó ń fún máa wọn. orí Saheed Shittu mo kọ̀nẹ́tì mọ́ yẹn ìwọ tún fún ìwọ tó ń béèrè mo kọ̀nẹ́tì mọ́ Saheed Shittu náà ẹ wá sórí péjì Saviour Soul 2
kẹ́dẹ̀ bá wa follow page yẹn torí Ọlọ́run ẹ̀yin brothers wa sisters wa ẹ bá wa follow page yẹn Save Your Soul 2 ẹ máa bọ̀ lórí ẹ̀ orí ẹ̀ láti ṣe live gangan Save Your Soul 2 orí ẹ̀ gangan ni nǹkan tí ń ṣẹlẹ̀ máa bọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ láti máa wo kọ́mẹ́ǹtì ibẹ̀ la máa ti fún ẹ lésì tó bá sọ̀rọ̀ ibẹ̀ la máa ti dẹ́ ẹ lóhùn Save Your Soul 2 orí ẹ̀ gangan la wà ọ̀gbọ́ eré rẹ̀ la ń bẹ ẹ ti kọ́ọ̀lù fún kí n máa ṣínà bolẹ̀ padà sáré gbogbo àwọn wèrè tí wọ́n ń polówó oògùn àtọ̀ abálọ̀rọ̀ tí wọ́n ná ayé bọ̀ tọ́jú mo ní jákèmọ́là ìkọ́nú àwọn ọmọ àwọn babaláwo yẹn ó ṣe fídíò ìyẹn wá ń púrúfù tí jákèmọ́lù sọ pé ẹ̀gbọ́n tí jákèmọ́lù sọ mọ̀ ń bọ̀ tani mo sẹ́ni fídíò yẹn sí mo sẹ́ni fídíò yẹn sẹ́yìn ọkọ̀ Dr. Alifulani rè ẹjẹ ń pè wọ́n padà torí dókítà náà fẹ́ wá kí wa ní salamu aleykum dókítà ẹ máa ń lé ẹ mọ́ máa wà lórí prógrámù ni ẹjẹ ń gbé sí spíkà kẹ kí gbogbo àwọn èèyàn salamu aleykum dókítà Alifulani. Aleykum salaam amaku ndi àná. ọlọ́ àbá dúpẹ́ fún yín àwa nìyẹn o àwa nìyẹn o. Kọ̀ọ̀yẹ́ náà kan. Àwọn afa àlùbáríkà sí. Àmín ya Allah o. Àmín ya Allah o. Ọ̀kẹ́ báwo ni? Kò bá di kí ló rí? Wọ́n ní gbogbo ilé ń kọ́. Gbogbo ilé ń bẹ ìdùnnú òní kú olúgbèsè ayé yìí. Àmì Ọlọ́run tá a bá parí prógámù àdéhùn wa ká wá síbẹ̀ inshallah. Mo ń dúró dè yìí dókítà. Mò ń bọ̀. Oríire ni gbogbo rẹ̀ díbẹ̀. Mo mọ̀ pé ẹ̀yin ò ń bínú oore yan. Ọlọ́run máa ṣàlékún oore fẹ́yìn náà. Ọlá àkúfáyà kún mẹ́jẹ̀jọ. Àmín. Ẹ̀lẹ́sà. Àmín. Mo ń ṣe prógámù lọ́wọ́ mi. Ẹ máa rí tí mi mò ń bọ̀ inshallah. Ọ̀rẹ́ sà, sàlámù alaykum sà. Alhamdulilayi. Àwọn kan wà wọ́n máa bínú oore tọ́lọ́run ṣe fún yàn. Àwọn kan wà ní ìgbà tí mo ṣẹ́tù pẹ̀lú àwọn tó tabẹ̀ yẹn fún wa tán. First person tí mo kọ́kọ́ pè mo kọ́kọ́ send fídíò sí o mo record yẹn Dr. Alifulani ni torí mo rí bá afá yẹn eléyìí ò ń bínú oore yẹn kò ń banújẹ́ inú ẹ̀ máa ń dùn inú afá yìí máa ń dùn torí pé ìbànújẹ́ wà lára mi pé ẹgbàá pé mo fẹ́ ṣe program mi wàá rí ṣe mo wá wò pé màá ṣí péjì mi gbàtí mo wá rí pé ìwèrè kan ara ń dunú àtẹ̀yìn tẹ̀ ń kù lẹ́yìn ẹ̀yin Sàràfí Sàràfíà mo ní gbogbo yín tẹ́wọ́ ló ń kù lẹ́yìn pé adúpẹ́ o Ọlọ́run ti mùmú dáa ní jẹ èrè o lè lọ́mọ wèrè kan náà tó náà ṣe fídíò tí inú náà dùn pé kìnní kan àrísẹ́jì ọ̀sẹ̀ mọ̀mọ́ wèrè wà lórí yàrá yà ẹ̀ àbórí rẹ̀ burú ni àrísẹ́jì ọ̀sẹ̀ mọ̀ ń bò ṣéjì ọ̀sẹ̀ wo lẹ́ẹ̀rí mọ́ ó rí ìwọ náà rí wà fí àǹfùsì kú máfà látùbù sí rú sójú ẹ̀fọ́ ni kàkà kí àkèrè má dùn bẹ́ẹ̀ tápá ti kílẹ̀ pé tápá ti tọ́ ló máa ń rú sí ìwọ fúnra. kí ló wà nù péjì ókè ẹjọ́ ká gbé kó lórí péjì TV station ẹ̀ rédíò station gangan ó yà bóyá ẹ fẹ́ lọ áàkì yẹn ní o kárí bóyá ẹ fẹ́ ní kó má ṣe orí íńtánẹ́ẹ̀tì o àbórí àwọn ìyá tó ń ta búrẹ́dì lẹ́gbẹ̀ẹ́ títì tó bá ṣàti ní àwùjá kékeré àwọn rédíò kékeré tó bá ti ní àwọn rédíò kìíní yẹn lórí fóònù tí ò ń ṣe íńtánẹ́ẹ̀tì fóònù tí ò kì í ṣe íńtánẹ́ẹ̀tì fóònù àwọn tó tọ́lọ́sọ́bẹ̀ fóònù tọ́lọ́sọ́bẹ̀ yẹn tó bá mú dání lásán irú àwọn fóònù báyìí tọ́lọ́sọ́bẹ̀ fóònù tó bá ti ní rédíò lórí
wà á máa gbọ́ sétí ọ̀sọ́ lórí ẹ̀ ibi tá à ń bá lọ ṣojúbọ tó náà sọ bẹ́ẹ̀ fóònù báyìí ibi tá a fẹ́ bá ṣe é tó náà sọ bẹ́ẹ̀ tó bá ti mú dání tó bá àṣẹ ní rédíò o nídìí íńtánẹ́ẹ̀tì wà á máa gbọ́ wa ojú tiẹ̀ o dáàtú ẹ̀ ṣo dáàtú ẹ̀ ní wàá kàn túnú sórí nọ́mbà tá a bá ti gbà ní wàá dẹ̀ máa gbọ́ sójú ọ̀sán live ló ṣe ẹ̀ dánwò tó bá mọ̀ pé mi ẹ̀ gbé ẹ̀ dánwò káàdì wàá ṣọ́ọ̀tì láyé eré dára sá láàrin oṣù méjì dápọ̀ fi ṣeré nígbà fi ṣeré láàrin oṣù méjì sí oṣù mẹ́ta dápọ̀ ṣeré sí kò ṣeré ọdún mẹ́wàá o kò ṣeré ọdún 15 years o tó bá ń sá kò ń ṣeré 15 years ó máa sá o tó ti gbọ́ nígbà fi ṣeré láàrin oṣù méjì yẹn o ò lè sá eré yẹn 15 years àfààní ọlọ́run kó yahoo ò lè débẹ̀ kó lọ yahoo kó ṣògùn owó gbogbo ẹnu mo fi wí fẹ́ àní kó yahoo kó lọ yahoo ò lè gba àánú ọlọ́run nìkan ló lè gbé ẹdẹ bẹ̀ wàá gbọ́ sẹ́fì ọ̀ṣọ́ lórí fóònù tọ́nú sọ́bẹ̀ lórí rédíò station sẹ́fì ọ̀ṣọ́ wàá gbọ́ sẹ́fì ọ̀ṣọ́ wàá gbọ́ lórí rédíò orí fóònù tọ́nú sọ́bẹ̀ báyìí bí ismail láì oru ẹ lójú o májò oru ẹ lójú àwọn olórí burúkú alábòsí sálàfí àwọn gọ́mọ̀ pé ọlọ́wọ́n bá kẹ̀ ẹ̀dùn táwọn fi tẹ̀dùn kún ọkàn ṣàbòsí wọ́n mọ̀ alẹ́ má pariwo karabajẹ mọ́sára wa létí tí kí wọ́n lè wá ń bínú wa fún bí ẹ̀ka ìbáṣẹ bínú wa kú dà lẹ́sẹ̀ ń bínú yẹn ló dà. jákèmọ́lá mo bọ̀ abẹ́ mo máa wá fídíò yẹn jáde fídíò tó ti Jackman ó wá sọ̀rọ̀ àjẹ́ olórí ibùdó jákèmọ́lù bàbá wèrè gidi màá gbé sílẹ̀ jáde o ìwọ náà wàá wo ohun tó ń sọ ṣó yẹ kó máa sọ ọ̀rọ̀ yìí Jackman mo ṣe tó tí gbogbo ẹbọdè ń wò pé Jackman náà ti di wà nípa àwọn aláwo ló wá ń gbé fídíò ẹ kíní kan ibà ṣègùn anaconda àbí kí lórúkọ yẹn bá mi tẹ ibà ṣègùn anaconda kó bá mi tẹ kíní kan anaconda bá mi tẹ sórí bá mi táìpù ibà ṣègùn anaconda kíní kan tó parọ́ mọ́ Màlá Yusuf gbà yẹn òun ló challenge ó ní kí gbogbo kò sẹ́ni ìbọ̀dì tó sọ̀rọ̀ lórí ẹ̀ gbogbo ìbọ̀dì dákẹ́ ó challenge gbogbo àwọn mùsùlùmí ọ̀rọ̀ yẹ gbogbo ìbọ̀dì dákẹ́ lórí ẹ̀ lórí ọ̀rọ̀ Jackman lórí Jackman ló fà ó Jackman ní kò séyàn kan ó sọ ọ̀rọ̀ ọkùnrin yẹn ni máa gbé wá ni máa fi sọ o mo máa gbé wá bọ́kùnrin yẹn ṣe sọ ni o Jackman ní kò séyàn kan láyé yìí tí ò bá gba ipasẹ̀ kìíní kọ̀kọ́já kò lè dá fún. ọmọkùnrin yẹn wá ń béèrè pé ṣé ìlànà ànábì nìyẹn ìyínú yẹn wá ń béèrè pé ìyẹn ó wá ń tó challenge pé sáà bì ṣé mo yẹ kí n misquote èèyàn mo láyé nọ́mbà. mo máa ń láìkì kí n plane téèyàn bá sọ gbọ̀ngbọ̀ngbọ̀n ni mi ò láìkì kí n misquote èèyàn láyé mi torí mi ò ní bẹ̀bẹ̀ mi ní bẹ̀ pé má bínú mo ṣe bóyá ti jòjò má bínú mo ṣe mistake jẹ́bẹ̀ wá jáde bá wá jáde jẹ́ pọ̀lù mi ò kò ṣe ni mo fẹ́ ṣe program yẹn kò ṣe ni o tó ti ní ìbá ṣègùn anaconda àbíkẹ́lẹ́ pé kíni kan anaconda ibà ṣègùn àbí lórúkọ òní ẹ pẹrẹ babaláwo ni òun ṣàfà o ó ń sọ̀rọ̀ Jackman tálẹ́ mo sẹ́ndì kíní ìsinmi òwò nọ́mbà
challenge yẹn gbogbo ẹ̀bọ̀ nílẹ̀ dákẹ́ àdé ń wúrọ̀ irọ́ àní dákẹ́ àwọn yamayama táwọn jákèmọ́lù kó wọnú ìsìlámù nìyẹn àwọn yamayama gábagàba tó kó wọnú ìsìlámù ìdọ̀tí ara àwọn ìdọ̀tí tó kó wọnú ìsìlámù nìyẹn tó ń fún àwọn babaláwo yìí láyè máa wá fídíò ẹ̀ jáde mo yẹ ń bọ̀. Mo máa gẹ́ẹ̀tì péjì ẹ̀ mo láwọn tó mọ péjì ẹ̀ bẹ̀mí ọkùnrin rántí péjì ẹ̀ lórí orúkọ péjì bàbá yẹn mo rìkọ́ọ̀dù kìíní ẹ̀ but kò sínú nọ́mbà jẹun orí eléwu náà. Ilé ẹ̀kọ́ ó sẹ́ndẹ̀ sí kan náà fóònù mi. Mo wá wò pé Jackman ìwọ ó jẹ tún polówó rọ́bìṣì ìwájẹ́ káwọn èèyàn máa fi ìsìlámù pa. Ẹ̀yin pípò ilẹ̀ fún wọn chance ẹ̀jẹ̀ kọ́ máa yẹ̀yẹ́ ìsìlámù náà. Ẹ̀yin gangan lẹ́jẹ̀ kọ́ máa yẹ̀yẹ́ ìsìlámù. Ohun rẹ̀ kìíní tí mo sọ yẹn rí náà. Ó ń bú àwọn aláwo yẹn. Ẹ̀sẹ̀ ìlójúdì ẹni tí ò ní ìdí. Ẹgbẹ́jọ́ tí ọba jà ẹjọ́ ẹni tí ẹlẹ́sẹ̀ tí ọba jà ọ̀tọ̀ lẹ́ni ọ̀sẹ̀ gbogbo ẹ̀rọ màpá. Ṣé gbọ́? Ṣé ọya ṣé ní pálọ́láṣì ní ìjọba? Òní o. Wọ́n láti ṣé ní sáà ṣé ìrádò ni? Ifá ṣé Ifá ní sáà tó mẹ́sì? Ẹgbẹ́ Ifá kalẹ̀ ẹgbẹ́ mẹ́sì kalẹ̀ ẹ wá ní káwọn ayọ́mú kan aláì mẹ́sì wọ́n. Gbogbo ẹ̀yin àfa pátápátá àti gbogbo ẹ̀yin mùsùlùmí bó ṣe rí lélẹ́yìí o ẹ tún ti ń bá kan bọ̀ báyìí o màá pè fídíò kan fún yín tí Sheikh Jackman tí wọ́n tún ti ta sí àwọn oníṣẹ̀ṣe tọ́nà àwọn fi challenge wa màá pè fídíò yẹn fún yín o nítorí pé ẹ tún ti bẹ̀rẹ̀ o nítorí pé nínú ìwé tẹ́ gbé dání ìbẹ̀rẹ̀ ti rí kà nínú ìwé yẹn ṣùgbọ́n ẹ tẹ̀lé nǹkan tí ìwé yẹn tó sọ fún yín ẹ tẹ̀lé o nítorí pé nínú ìwé yẹn jẹ́ kó máa yẹ yín pé nínú àgùrán tẹ́ gbé dání ẹnu wà bẹ́ẹ̀ bí tí àti Ọlọ́run ti sọ nínú Kùránì yìí pé làkúndínlùkún wà yẹ dídí pé ẹ máa ṣe tí káwa náà ká máa ṣe ti wá. Àkọ́kọ́ nìyẹn nínú Kùránì yẹn náà tẹ̀lé ẹ̀jẹ̀ tó ti rí lẹ́sẹ̀ tó ti sọ yìí pé ó wà bẹ́ẹ̀ ibi tí Ọlọ́run ti sọ nínú Kùránì yìí pé ẹ má bu Ọlọ́run wọn káwọn náà má bàa bu Ọlọ́run yín. Torí pé àwọn èèyàn ojúlẹ̀ lòmíì wò tó fi ń dájọ́ ṣùgbọ́n kíni kan lè bí pọ̀ tó jáde lójú pé ọkàn lolódùmarè máa dìbò dájọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Sheikh Jackman tó sọ sí àwọn oníṣẹ̀ṣe ẹ wo fídíò náà. Ẹ̀jẹ̀ tó já sí pé ẹ á dẹ́kun torí Ọlọ́run ẹ dẹ́kun ṣé wọ́n ya ṣé ní followers ní Instagram. Mo ní wọ́n náà sì ń yẹ ṣé ní sáà ṣé ìrádò ni. Mo ní o. Ifá ṣé Ifá ní sáà tó mẹ́sì. Ẹgbẹ́ Ifá kalẹ̀ ẹgbẹ́ mẹ́sì kalẹ̀ ẹ wá ní káwọn ayọ́mú kan aláì mẹ́sì wọ́n. Ifá ò ní sáà tó mẹ́sì. Ṣàngó ò ní sáà tó Ronaldo. Ìlú wọn ti máa Ronaldo kárí ayé ẹ̀yẹ gbé Ṣàngó kalẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀ kí Ronaldo á gbé bọ́ọ̀lù sẹ́sẹ̀ kan máa gbá bọ́ọ̀lù. Ẹ máa rẹ́ni tí àwọn èèyàn tẹ̀lé Ronaldo wọ́n tẹ̀lé. Ẹ dákun Bọ́sùn. Wọ́n máa tọwọ́ bà wá lẹ́nu. Ẹ̀dọ́ láyé yìí o. À á gbà yẹ́bẹ́yẹ́bẹ́ à á gbogbo ń tẹ ẹgbẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ padà bá bí o ṣe ń kankan mẹ́. Ẹ̀sìn tí ò lójúdì. Ẹ̀sìn ìlójúdì. Ẹ̀sìn tí ò ní ìtì. Ẹgbẹ́jọ́ tí ọba jà ẹjọ́ ẹni tẹ́lẹ̀ ń tẹ̀lé tí ọba jà ọ̀tọ̀ lẹ́ni ọ̀sẹ̀ gbogbo ẹ̀rọ màmá. Ọlọ́run sì ní wàásù àríkọ̀ àpọ̀wọ́ àìdí àwọn màtáwọn nǹkan. Ọlẹ́ ẹni ọba jalè tọkùnrin àbí lóbìnrin ẹ má pa ẹ̀ka ju ọwọ́ rẹ ni. Àwọn bẹ́ẹ̀ bá tó lè mú un lè àbá. Ẹ bá wa follow Save Your Soul TV 2. Ẹ bá wa lọ sórí péjì yẹn torí Ọlọ́run ẹ brothers wa sisters wa. Wọ́n challenge ọ̀tọ̀ wọ́n challenge wa ni. Àfẹ́jẹ́ kọ́ wọn rí i pé wọn ò tó mí ajá ìmí ajá ọmọ mi ìgbé ajá wọn ò tó kọ́ rí. Save Your Soul page 2. Ẹ bá wa follow ẹ brothers wa sisters wa torí Ọlọ́run ẹ jọ. Ẹ bá wa follow page náà.
gan rí báwọn ò tó ìmí ajá ọlọ́run ti wá mú wọn ọlọ́run ti wá ṣoore ńlá fún wa àti wá lọ ra building and fi ṣe TV station ẹ̀rù wá bá yìí ló ń bọ̀. àwọn ni mo challenge ẹ̀. àbáyé challenge gbogbo ẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́. ifá rẹ tó ń bẹ lọ́wọ́ rẹ. ifá rẹ tó ń múlẹ́gbọ́. ọlọ́gbádùn dáadáa ni. ọlọ́gbádùn dáadáa. inú wa àti Messi. inú ifá àti Messi. ẹ̀rọ bá ní sàdúrà wọn lọ. ẹ̀rọ bá ní sàdúrà wọn lọ. ẹ̀ jáde kẹsàn. ó yẹ jẹ́ lójú méjì. ṣé tí wáyé fíjò náà sí i ok àwọn sọ pé nínú Messi àti ifá wípé èwo ni àwọn èèyàn máa tẹ̀lé nínú méjèèjì wo náà máa mú lẹ́yìn tó ń túmọ̀ sí pé wọ́n ń kàn dẹ́gbẹ̀ ifá àwọn ẹ̀dẹ̀ ti gbà pé tó bá gbé méjèèjì lẹ̀ àwọn ayé wá tẹ̀lé Messi ṣùgbọ́n tẹ̀ wá lọ́rùn èmi náà fẹ́ bí àwọn náà léèrè wípé tó bá gbé $1 million lẹ̀ àti àlùkòríànì èwo làwọn èèyàn máa mú nínú méjèèjì àfi alábòsí èèyàn ló máa sọ wípé kòránì ló máa ni wọ́n máa mú àfi alábòsí èèyàn ló máa sọ pé kòránì ló máa mú. ní sùúrù Mr. Anacondi àbíjọ Anaconda rẹ ló ń jẹ́rìí kíní kan asọyọ kíní kan àṣà ọmọ Yorùbá ní kíní yẹn wà but Anaconda àbí Anacondi yẹn ní sùúrù ìwọ lówó jọ lójú ṣùgbọ́n ìwọ lówó jọ lójú ṣòro owó yẹn tó jọwọ lójú ó jọ òṣì ló máa ń fà tí wọn máa fi ń bílíf pé tọ́ba gbogbo alẹ̀ tọ́ba gbowó lẹ̀ wọ́n fowó lọ àwọn òdàlẹ̀ Ọlọ́run ṣùgbọ́n wọ́n fi owó lọ àwọn òdàlẹ̀ Ọlọ́run àwọn òdebẹ̀ ìgbà tó wá yá lọ́lọ́run wá ẹ̀ṣẹ̀ wá ṣàgbọ́ òdàlẹ̀ wa ó yá owó lọ́jọ́ kò tì so tọ́ba gbé Kùránì lẹ̀ tọ́ba gbé $1 billion sílẹ̀ àwọn ò ní lé $1 billion àwa kan a máa lé Kùránì lọ torí pé Ọlọ́run ọba ló lo Ọlọ́run ọba kílọ̀pẹ̀ Ọlọ́run ọba tó ní Kùránì yẹn òun ló lówó yẹn òun ló máa pàṣẹ fowó kó wá bá ẹ ó bá kó $1 billion jọ ó lè parun in a blink ṣùgbọ́n Ọlọ́run ọba ló máa ń fúnyàn lówó tó bá wá sáré lé owó tó wá pọ̀ lóhùn tì ò ní nítumọ̀ ṣùgbọ́n àwa kan àní chèsì owó àní sáré tẹ̀lé owó àwọn máa tẹ̀lé Kùránì irú ariwo táwọn pa ìkó ṣe irú èmi lé ẹ̀kẹ́ mi máa jókòó ti irú ariwo yìí torí mi ò pawó mbẹ mi ò rówó mbẹ bọ̀ torí Kùránì yẹn kó bá lè mọ̀ pé Kùránì yẹn ló fà á lèmi fi jókòó ti eléyìí tí mò ń sọ mi ò rówó mbẹ mo tún ná owó tèmi sí ni ọdẹ owó ìwọ lówó jọ lójú kò jọ wá lójú àwa máa pa owó tì torí Ọlọ́run èmi pa bísíǹsì mo gbà tí mo wà lọ́rì ní London tí mo wà lọ́rì mo ń gba £250 mo ń gbà per day ó ní iye ọdún tí mo fi ṣe tí mo fi rí owó ṣùgbọ́n tí mo fi kówó jọ ó ní iye ọdún tí mo fi ṣe £250 per day ó dúró fún bí almost 300,000 naira Nàìjíríà ní sìn almost 300,000 naira per day mo wá pa á ti torí pé mo fẹ́ máa ṣiṣẹ́ Ọlọ́run nígbà tí iṣẹ́ Ọlọ́run dé dàsú pé ẹ̀mí pa owó tì torí Kùránì mo pa owó tì mo lé Kùránì lọ mo fi owó lẹ̀ pé owó yẹn pàtì ní rọ́bìṣì torí mo kúkú pa mo kàn ń pa owó mi mo ń kó mi jọ mo kójọ mo pé kí ni ẹ̀fọ́ mo wo owó ìwé yìí jọ get out rọ́bìṣì mo kàn ń pa jọ rọ́bìṣì ni wàláì mo pa owó jọ mo fẹ́ fowó ìṣe mo kàn kójọ torí mi ò ní sinmi ojoojúmọ́ mò ń lọ bíṣẹ́ mo kàn kójọ ọ̀rẹ́ lè máa bẹ̀rẹ̀ ọ̀mì máa ní kò fẹ́ lọ́ọ̀mì kó dẹ̀ kó pamọ́. every day wọ́n ní ọdún tí mo fi ṣe tó bá bẹ̀rẹ̀ ọ̀mì máa ní kò fẹ́ lọ́ọ̀mì kó dẹ̀ kójọ. ìwọ wa ń sọ̀rọ̀ pé tó bá gbé Kùránì lẹ̀ tó bá gbé $1 million wà ní owó ni ṣé $1 million wà ní owó ọ̀sẹ̀ $1 billion tó wà ní owó ó ń dábí ṣe máa jìrà sọ gan-an ọmọ tó ṣẹlẹ̀ ọdẹ pèwé orí pé kíni kò dáa gbàgbọ́. àfẹlábòsí èèyàn ló máa sọ pé Kùránì ló máa mú. àwọn máa mú Kùránì ní sísá ọdẹ èmi máa mú Kùránì mo dẹ̀ mọ̀ pé púpọ̀ mùsùlùmí máa mú Kùránì wá fowó lẹ̀ owó onítùmọ̀ Ọlọ́run ló ń fún yàn ọ̀dẹ̀ ni ẹ ìwọ ló mọ Kùránì ò mọ importance Kùránì ni
wọ́n fi sọ pé wọ́n máa mú owó wọn ní mú Kùránì ọ̀dẹ̀ ni àwọn mùsùlùmí gidi máa mú Kùránì a máa fowó lẹ̀ torí Ọlọ́run ọba ló máa pàṣẹ pé owó lọ bá Ọlọ́run ló máa pàṣẹ pé owó lọ bá ọ̀dẹ̀ ni àwa ní $1 million lẹ̀ àwa ní Kùránì mo fẹ́ mú èló ló ń ta Kùránì èló ló ń ta Kùránì lọ́jà èló ló ń ta Kùránì lọ́jà. ẹwu olórí ti ẹ pé tí bá fún $1 million gbàdúrà Kùránì púpọ̀ irọ́ faith wa ló sọ fún wa ló challenge ń bẹ̀ yẹn pé ìgbàgbọ́ ẹ̀yin mùsùlùmí o tọ́ba ní kó gbé gbàgbọ́ ẹ̀ lẹ̀ kó gbowó owó la máa mú nítorí sọ ní túmọ̀ tó ń sọ nìyẹn gbogbo ló bá jẹ ṣùgbọ́n káwọn mùsùlùmí gbé gbàgbọ́ wa lẹ̀ ká gbowó ní ti tó ní nìyẹn gbàgbọ́ wa ká gbélẹ̀ ká gbowó ní owó àti gbàgbọ́ wa ìwé la máa mú òwa ń dúró nípa àwọn mùsùlùmí owó la máa mú àwọn àfi gbàgbọ́ wa lẹ̀ irọ́ gbogbo akọ́ la máa ṣerú ẹ̀ àwọn irú ìwọ náà ó lè ṣerú ẹ̀ kò ṣerú àwọn ìgbàgbọ́ wa ló challenge bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ni ẹ. nítorí pé ifá tẹ̀ ń wò yẹn bí yóò bá fẹ́ tẹ ifá lọ́jọ́ tèmi tó bá ti ní 400,000 upward o ò tí ì lè tẹ ifá. ìṣẹ̀wò náà wọ́n náà wọ̀ ilé ìwọ̀n ọ̀dọ̀ wá ní bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀kọ́ tó ẹni sùúrù wọ́n náà wọ̀ ọ̀rọ̀ pé mo fẹ́ ṣẹ́fá pé mo fẹ́ lọ ṣẹ́fá ń sin o mo gbọ́dọ̀ ní 400,000 upward. ṣé wọn ò tí ì rí 400,000 upward láti jọ yìí alákòóní òkè ó yá alákòóní ṣé tó bá ti ṣẹ́fà ọmọ ju mílíọ̀nìà alákòóńdà ṣé tó bá ti ṣẹ́fà ọmọ ju mílíọ̀nìà tó bá lè proof ẹ̀ fún mi pé yes tí o bá ṣẹ́fà ọmọ ju mílíọ̀nìà èmi àwọn àtàrà bá jẹ̀bù èmi máa fọwọ́ tèmi ṣeré màá wá kó owó fún ẹ alákòóní èmi á wá kó owó fún ẹ kọ́ wá ṣe ifá yẹn fún ẹ live wà á wá dágbà tí ẹ pé o máa dolówó fún ẹ tó o bá wá ra jíwa gan ó tó pọ́dún kan wà á dá owó mi padà 2023 ni o bí o lówó láti fi ṣẹ́fà ni o máa ra 2023 jíwa gan màá dẹ̀ mú ẹ lọ sí Victoria Garden City o gbọ́dọ̀ lọ ra lé ń bẹ̀. Fọlọ́ ń bẹ ọgbẹ́ yìí ẹjọ́ anybody má pè fóònù mi anybody má pè fóònù mi ẹjọ́ anybody má pè ẹjọ́ tó Ọlọ́run anybody má pè ẹ̀pẹ́ mo ṣe program mi o authorize anybody kó pè fóònù tí mo fi ṣe program lẹ́ pè sí. màá gbé owó lẹ̀ fún ẹ láti fi ṣe ifá láti fi ṣẹ́fá èmi bẹ́ test tó sọ ní káàdì ṣe 400,000 ní lọ́dọ̀ mi ṣe máa fún ẹni 500,000 kò wá ṣẹ́fá yẹn tó o bá wá lówó láti fi ra jíwa gan kò dẹ̀ wá lọ ra lẹ́sí Banana Island àbí kẹ́ẹ̀bẹ̀ Parkview àbí kẹ́ẹ̀pẹ̀ Victoria Garden City wà á jáwọ́ gbàrà tó pé ifá yẹn irọ́ ni èmi náà nígbàgbọ́ kó tó bá dúró tọ́ Ọlọ́run tó bá wọn Ọlọ́run á ṣàánú ẹ̀ tó bá wọn Ọlọ́run ó lè má ṣàánú ẹ̀ bọ́lá ṣe ń ṣe àlàkù lè ṣe ń lọ lọ́wọ́ ṣé bàbá yẹn kò sílẹ̀ kó bẹ̀rẹ̀ ní ilésù ó ṣe sílẹ̀ orú mú mi àní òpó ọ̀bọ léèsì yẹn kó wá pọ̀ lẹ́tì kìíní ẹ́ orú mú ẹ́ mo máa ná owó yẹn màá sọ owó tó máa fi ṣẹ́fà fún ẹ anakondi àbí kí ló ń jẹ́ sábàkóńdì ni àbárakóńdà àbí kí ló ń pè ẹ̀ nù màá sọ owó tó máa fi ṣẹ́fà màá sọ iye tó bá jẹ́ wàláì máa sọ wàláì tàláì lọ́kọ́ bó ṣe wàláì tàláì èyí bó ṣe wàláì tàláì ṣe o àfẹ́ put it into practice ní àfẹ́ mọ̀ bóyá rọ nípa bóyá ifá ọ̀rí bóyá ogún òdòdó ni ó lè sọ̀rọ̀ lówó èmi máa dówó fún ẹ tí ìgbà fún ẹ kí n máa ń tèrè táàfà gbogbo àwọn fábà ni máa fún ẹ mi dáhùn èmi fẹ́ èmi mo fẹ́ put it into practice mi ní dáwọn náà ìgbà kó fún ẹ bóyá dá ṣé kárí tó bá wá dolówó wàá wá dágbà fún ẹ pé ó tó ní bàbá yìí o máa dolówó owó ẹ wá pọ̀ ní pé wá mi ò ṣe é 400,000 fún ọyá orí tọ́ọ̀nì tí náà ní àbí kí ló ń kú ẹ̀ pé gbogbo kan ló ní grade bóyá sẹ̀ ní grade ní o bóyá grade
tó bá yẹ pé yìí tó pé máa ṣe tó máa jẹ́ bí 4 million naira original ó wà àtò fún ẹ ká a ṣe kárí put it into practice original ló fẹ́ kó ṣe òbí fẹ́ kó ṣe fake ìfà original ọ̀sẹ̀ fà original fún ẹ ó dẹ̀ gbọ́dọ̀ di mílíọ̀nìà tó o bá wá di ọmọ tó o bọ̀ ìwà dàpadà lẹ́sẹ̀kẹsẹ̀ o gbọ́dọ̀ ra jíwágọ̀ o gbọ́dọ̀ ra màkà àwọn mọ́tò tó gbọ́dọ̀ máa ra o gbọ́dọ̀ rà fún ẹ o dẹ̀ gbọ́dọ̀ ra ilé sí dáadáa máa ka ogbó bẹ̀ fún ẹ o gbọ́dọ̀ rà àpẹẹrẹ pé ọlọ́wọ́ pé ifá lẹ́sẹ̀ òdòlówó nìyẹn dàsí pé gbogbo èèyàn kọ́ lọ ṣẹ́fà kárí tó bá tẹ lójú ṣé àràbà ò tí ì rí 400,000 láti fi ṣẹ́fà àràbà yín tó ń náà pariwo gbogbo ẹ̀yin dẹ́gbẹ́ wà lórí ìbẹ̀rẹ̀ ẹ̀ tí ì 400,000 dájọ́ kẹwàá kójọ kéèyàn kan wá lówó nù ẹ̀yìn ní ẹ̀yìn oníṣẹ̀ṣe kẹjọ lówó láti ẹ̀ lápẹ̀ ẹ̀ pé àwọn oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe tó bá ìṣẹ̀ṣe o máa dolówó láti ẹ̀ rí ìṣẹ̀ṣe yìí ìrọ̀lẹ́ pa ó yá mo yìí ń bọ̀ ọ̀lọ́jà gbọ́dọ̀ là ń bá bọ̀ o ìkọ̀ gbọ́dọ̀ skip ibi ọ̀rọ̀ tiwọn náà ni jágbọ́n lọ́dọ̀ lọ bá kó o ṣùgbọ́n gbọ́dọ̀ fún wọn náà kó náà wọn náà rí pé irọ́ ní gbogbo orí jẹ́ gbéra ni. ọ̀ya nìṣọ́lẹ̀. ìgbọ́dọ̀ wáyé bẹ́ẹ̀ nítorí pé nǹkan tó bá jẹ́ original ó máa ń wọ́n ju fake lọ. ṣùgbọ́n nǹkan tó bá ti jẹ́ fake òun kì í wọ́n. tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu dàsí pé original ní 400,000 yẹn original ifá ní 400,000 ó kè bá fẹ́ 500,000 máa fún ẹ 500,000 wá ṣẹ́fà yẹn tó wá dolówó kárí ní tí mo fẹ́ nìyẹn tó o bá ti wá ṣe wà dáhùn padà. original òun ló máa ń wọ́n ṣó ti yé bí àárín yẹn bí ó ṣe jẹ́ nìyẹn. èmi náà fẹ́ béèrè kan lọ́wọ́ Sheikh Jaqmal ni béèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ wọn ni wípé nínú fídíò kan tí wọ́n ṣe tí wọ́n ti ṣe wá sí wọ́n sọ̀rọ̀ kan nínú fídíò yẹn wọ́n sọ wípé wọ́n ní àjẹ́ òṣèwọ̀n sọ́rífù wípé àjẹ́ òṣèwọ̀n sọ́rífù rí pé àyàfi kéèyàn mọ nọ́ọ̀wù àti sọ́rífù téèyàn máa fi wọlé tọ àwọn àjẹ́ tí wọ́n máa mọ nọ́ọ̀wù àti sọ́rífù téèyàn máa fi wọlé tọ àwọn àjẹ́. Jákèmánù ṣé wọn náà ń gbọ́.